ẹ ṣe mo láìkí ọ̀rọ̀ tó bá yẹn létí Naira Marley ẹ̀yẹ yẹn ẹ jẹ́ kí ká bẹ̀rù Ọlọ́run nínú ẹni tí ó ní oró Naira Marley nínú àti Sam Larry nínú ni mo wà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọmọ yẹn Mohbad mo dẹ̀ like Mohbad gan the same mo like ẹ̀ torí ológo ni bí irú wa ni ẹgbẹ́ wa ni bẹ́ẹ̀ ni a lè bí lọ́mọ torí ó dé di ọmọ tí mo bí ni ṣùgbọ́n ológo ni ẹni bá ti lógo bí ẹgbẹ́ ẹ ni wọn ò pa òun náà tì èèyàn pọ̀ ní títì náà wọ́n ìtàn píìkì àwa náà nígbà tá a débẹ̀ níjẹta ẹ jẹ́ n sọ fún kí fún yín làbárí mi dẹ̀ ní purọ́ wàlá anatulahi alalikẹ́sibí ẹ̀mí kí ni ṣẹlẹ̀ ó wà lẹ́mìí mi sí wọn gbàtọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó wá dùn mí record kankan ẹnì kankan ò record ìtayérí ni wọ́n rí yẹn àwọn ò record àwọn ò record torí ọ̀rọ̀ yẹn gbóná wàláì tí n bá mí nìyàn tí n bá pàdé ẹ̀ mí ní bá ṣẹlẹ̀ o ọ̀rọ̀ yẹn gbóná ni o mo fi Ọlọ́run búra Sam Larry wa sọ yìí pé baba ṣé kò sí kankan nínú Quran ni tó lè pa èèyàn kan tó lè sọ ẹ̀mí ń tọ̀ náà dògbòdò ẹni tó pa ọmọ yẹn káyé tiẹ̀ náà bàjẹ́ ní ọkọ̀ tí kan yẹn tàná nìyẹn tìjẹ́ ta ni mò ń sọ yìí wàláhì ẹgbọ́n tí mò ń sọ o wàláhì gbogbo ayé máa gbọ́ o mi ò ní parọ́ o èmi náà bí ọmọ o kọ́lọ́ ń tẹ́ka àwọn ọmọ tí wọn náà lógo o wàláhì mi parọ́ kankan o tọ́lọ́run ni mò ń sọ inú àwọn ẹ̀mọ́ wa o mi dẹ̀ ní parọ́ wọ́n ní ṣé kò sí nǹkan kan tó wà ní Quran ni bàbá wọ́n rí mi bí àfa ńláńlá tó ní àṣírí tó lè jẹ́ kí ayé ẹni tó pọ̀ mọ́ yẹn kó bàjẹ́ kọ́mọ tiẹ̀ náà fòsànlẹ̀ kó kú. mo wá sí ayé èyí kejì kí ló kọ rẹ̀ Naira Marley wọ́n ní ó wà náà kúmọ̀lá kún wà ní Quran torí Naira Marley kéwú bó ti lọ ni mo ṣe ń sọ fún yín yìí eléyìí ẹnìkankan ò lè má fẹ́ mi àtàwọn ọmọ yìí àtàwọn tán bẹ́ẹ̀ bó ṣe lọ ni mo sọ fún yín yìí o Naira Marley wá ní baba wàláì Naira Marley wá ní as Muslim tó dẹ̀ ké Quran ó wá ń dá Sam Larry lóhùn pé ó wà náà kó bá yà kó wà ní Quran ọ̀rọ̀ yẹn wá sábàbà ó wá ṣe okùnfà tí mo fi kọrin kan ó ní kún fàyà kún nínú wọn á ní ká máa sọ pé àmì kún fàyà kún o. 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 ẹni bá Mohbad kò ní rọ́mọ tí ó gbèsè. àmì kún fàyà kún o. ẹni bá Mohbad kò ní rọ́mọ tí ó gbèsè. àmì kún fàyà kún o. n tó fa orin yẹn nìyẹn kún fàyà kún tí tó ní ó ń bẹnu Kùránì mo wá lò ó mo fi kọrin yẹn gbogbo wọn ń sàmì níbẹ̀ á rìkọ́dù yẹn níjọ́ àkọ́kọ́ yẹn jẹta lálẹ́ gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ẹ́dẹ́ ń ṣe àmì kún fàyà kún nù kódà ńgbà tí ó di àná Naira Marley ń sọ pé baba ọmọ yín wà fà tí ń jáná sí yìí ẹyin lọ́jọ́ kó máa ṣàfà o ó ní ẹ̀bùn orin o orin ló fẹ́ kọ láyé o. ó ní ká wọ studio ká kọ́kọ́ jọ kọrin náà. ó ní ká wọ studio ká kọ́kọ́ kọrin. nítorí orin àmì kún fàyà kún tí mo kọ yìí torí pé wọ́n kàn ń wọ́n lójijì ṣé ń gbọ́ ọ̀rọ̀ ní kọ̀ọ̀rọ̀ inú tá a bá ń rí ọ̀rọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ọ̀rọ̀ wọn mọ̀ kọ̀ọ̀rọ̀ inú kàlámì pé tọ́wọ́n sọ pé ẹ̀rí báyìí ó ní abájọ tó fi báyìí abájọ tó fi báyìí wọ́n máa ń fọ̀rọ̀ wí ọ̀rọ̀ wọ́n á kọrin ọ̀bẹ àwọn àtúkà wọ́n lè sọ fún mi pé àwọn ọmọ gángan pa ẹ̀ ọdún kan àbọ̀ lòun ti fojú wọn kan Naira Marley Mohbad kó tó wá kú yẹn èyí ń Naira Marley sọ bẹ́ẹ̀ Sam Larry ní wàlá òun fọwọ́ kan rí tó ń bá kan Mohbad rí báyìí kò ní fún tí ń ṣépè gán ṣépè ọkọ ni àbá tí ń ṣépè gidi ó ní pé
ṣíà rẹ̀ lòún gbá báyìí níjọ́ náà ó dẹ̀ dákọ̀ ẹni tó wà ń bẹ̀ ẹ jọ torí Ọlọ́run wá sí níbí kì í ṣe pati ẹjọ ó ní òun kàn gbàṣẹ báyìí àwọn dẹ̀ fi ṣàwádà káàkú dẹ̀ lọ kódà ńgbà tó jáde kú ò tó fẹ́ máa lọ lójú ọ̀nà ó gba ibi tí mo yé gbà àwọn tá máa mú yàn mú òun lòun tún lọ sọ pé kán filẹ̀ kó máa lọ ó ní àwọn bàbá ó ṣègbè gan ni o ìpè yẹn inú àwẹ̀ ni mo wà àfa kò tọ́ sí mi kí n máa lanu sọ irú ìpè yẹn ní ìjókòó yìí gbà tó wá di àná àwa bẹ̀rẹ̀ sí ní ṣerú àdúrà àwọn again wàláhì tàláhì súnmọ́bìlá ilẹ̀dí ilá 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 wà mo fi àwẹ̀ tí ń gba ìbúra lọ́dọ̀ Ọlọ́run wọ́n ṣe àmì àwọn àfáà yìí ni mo jáde mọ́ pé ẹ sàmì náà àwọn àfáà ọmọ kí o tètè mi mú wa ni mo jáde mọ́ pé ẹ sàmì náà wàláhì tàláhì súnmọ́bìlá ilẹ̀dí ilá 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 wal hayyul qayyum tí mali kura nìkan bá mú lọ́wọ́ kí n tó ṣe báyìí àwọn àfáà yìí ni mo jáde mọ́ pé ẹ sàmì náà because àwọn táwọn bá kàn ń ṣe àmì ò sí àmì but sẹ́mọ̀ kámẹ́rà jìnnà sí wọn ẹ lè rí wọn wọn ò lè àmì wọ́n sì àmì bàtà sí ní ilé ọgbà kí n tà máa pariwo bí kíní wọ́n ń sàmì àwọn èpè tẹ́sẹ̀ fúnra wọn lánàá ló jẹ́ kí n ráyè ṣe títí tòní táwọn gẹ́gẹ́ ṣe fúnra wọn lójú ara mi níjẹta mo ti di rí mo ti dẹlẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run tí ó máa ran kan kí n sọ ní tí mo rí tó sọ pé tí n bá sọ tí n bá bẹ̀rù ojú ayé níjọ́ tí n bá wọ kòtò gbogbo ẹgbẹ̀rún bílíọ̀nù yàn kò lè gbà mí lẹ̀ àbí kí n sọ ní tí mo rí ní tí mo rí ẹni tó ń gbọ́ nǹkan lọ́ọ̀kan àbí tí ń wo social media kó n tó bá ń lò lè gbàgbọ́ o èmi sọ tèmi òun nìyẹn mo clear ẹ̀ báyẹn bí mo ṣe jókòó ń bẹ̀ Samilari sàmì Naira Marley sàmì ní jókòó wọn yẹn àwọn náà sì kọ́kọ́ bring up èpè tó ṣépè gan òun ló kọ́ sí pé ṣé kò sí nǹkan kan nu Kùránì tí ó lè ba yí ẹni tó pa ọmọ yìí jẹ ni tọmọ tiẹ̀ náà kú lójú ẹ̀ Samilari ló sọ bẹ́ẹ̀ bàbá àfààní ọkọ̀ kọ́kọ́ ti ṣépè fún rẹ̀ náà torí wọ́n rí i pé mo àtáàkì àwọn ẹni tóun náà ń bínú wọ́n dẹ̀ lójú wọn mo ti ń àtáàkì wọn náà mi sáà fún wọn lówó wọn sáà fún mi ní kankan ẹ gẹ́tẹ̀ èmi ò fọ́ o òsì kàn mí pẹ̀lú nọ́sẹ̀nsì o wọ́n so mo dẹ̀ sọ tí mo fẹ́ sọ lójú wọn wọ́n dẹ̀ sọ títí wọn wọ́n dẹ̀ ṣépè sí wọ́n tún wá béèrè ọmọ mi kí sí nǹkan kan ò sínú Kùránì tó lè báyàn yanjú ayé ẹni tó kọ́ ọmọ yìí jàtìjàtì tá tí gbogbo ayé rẹ̀ ó bàjẹ́ tó ọmọ kan ò ní kú fún láyé mọ́ èpè tí Samilari ṣe ó pọ̀ gan o ṣùgbọ́n